kò sí tún kẹ́mi. Mixed by Holy Lion. Ìwọ ló lè ṣe adániwáyé ṣe bí wọ́n ní. Ìwọ ló lè ṣe adániwáyé ṣe bí wọ́n ní. Gàfúrú Rọ̀hìm aláforíjì ọba mi. Wọ́n foríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi yá Rọ́bì. Má dojú tì mí bó di nígbẹ̀yìn wá kẹ́mi. Ìwọ ló lè ṣe adániwáyé ṣe bí wọ́n ní. Adániwáyé ṣe bí wọ́n ní. Aláforíjì ọba mi. Wá foríjì mi ó sàkè náà. Ṣe adániwáyé ṣe bí wọ́n ní. Ìwọ ló lè ṣe adániwáyé ṣe bí wọ́n ní. Gàfúrú Rọ̀hìm aláforíjì ọba ni. Wọ́n foríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi yé Rọ́bì. Má dojú tì mí bọ́dí nígbẹ̀yìn kó kẹ́mi. Ìwọ ló lè ṣe adániwáyé ṣe bí wọ́n ní. Gàfúrú Rọ̀hìm aláforíjì ọba ni. Wọ́n foríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi yá Rọ́bì. Má dojú tì mí bọ́dí nígbẹ̀yìn wá kẹ́mi. Mímọ́ mímọ́ rẹ ọba ńlá ìwọ ló ga jù. Mo bàbàrà ẹ kò láfiwé òfin jẹ́ wáìdì. Ó ti bẹ̀ tipẹ́ fahantali kọ́dínù. Ìwọ ni pàṣẹpàṣẹ tó bá ti pátá ló jẹ́ lídà. Àforíjì rẹ ò pàtàkì ló jẹ́ òmùtìmọ̀. Níwọ̀n ìgbà tó jẹ́ pẹ̀lú tó fẹ́ràn jù mú wọn mọ̀. Ojoojúmọ́ ni ó tọrọ rẹ lọ́dọ̀ rẹ̀ ńlá. Táwa ni mo jẹ́ ò ti fi líle ra ọ̀rá sẹ̀. Wọ́n foríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi yá Rọ́bì. Má dojú tì mí bó ti nígbẹ̀yìn wá kẹ́mi. Ìwọ ló lè ṣe adániwáyé ṣe bí wọ́n ní. Jọ̀wọ́ o, ọ̀la Aláforíjì ọba ni. aláforíjì ọba ni. Má dojú tì mí bọ́dí nígbẹ̀yìn wá kẹ́mi. La ilaha illallah, kò ní wọ́n lẹ́nu mi láéláé. Torí mi ò máa sin ọba kan tí ò ní yanu. Èmi ò máa sin ọba kan tí ò ní mẹ́sì. Ṣọlọ́wọ́ kan sọ fún Muhammadu rẹ̀ pé lọ́gbọ́n. Mẹ́wàá balẹ̀ san, tá a kọ sílẹ̀ fún dáadáa. Lórí ìwà kan, lórí iṣẹ́ rẹ̀ kan o. Lórí ìwà rere tọmọ Ádámọ̀ bá lọ ṣe ò lẹ́sàn kan ẹ̀ṣẹ̀ kan ni. Ẹ̀san kan ẹ̀ṣẹ̀ kan ni tọmọ Ádámọ̀ bá lọ ṣe. Ọba bí ẹ ò sí ibi tọ́lẹ́rẹ́sàn yẹn ṣe pọ̀. Yóò tún foríjì wá bá bẹ̀bẹ̀ tán tí wọ́n lẹ̀ fún ọ. Àforíjì mi bóde nígbẹ̀yìn kò kẹ́yìn o. Ìwọ ló lè ṣe adániwáyé. Distributed by Excel Films and Records International. Shop 1 Owode Police Station Ọ̀fà. Excel tó wà ní Taki roundabout. Along Sekoni Road Ògbómọ̀ṣọ́. Tàbádójú kojú ní ọlọ́dà ní Taki. Tóbi mẹ́lẹ̀ tó wà ní Okore Junction Òmùaran nípínlẹ̀ Kwara. Telephone 008-135-3988. Báyẹ̀ tún lè máa rí gbogbo orin àti múfì tó ń jáde níléeṣẹ́ Excel Films and Records International rà ní. Shop EU 18 and 16. Àmì Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Gbogbo rẹ́kọ̀dù olórin àti sinimá tó ń jáde níléeṣẹ́ Excel. Láwọn máa rí wọ́n báyìí lórí YouTube wa Excel TV. Ẹ kílíkì lórí ẹ̀kẹ́ rí ẹ̀rọ wọ.